Ẹ̀yin ará ilé ìwé lẹ ṣe, ṣáláfíà lẹ wà. Gist tèmi, a gbọ́ wípé màmá wa Reverend Ajayi, Easter Ajayi, wọ́n advice Queen Naomi lórí church tuntun tí kábíyèsí present fún wọn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń join channel mi ni ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Ẹ káàbọ̀ sí orí Máṣọlá Gist TV. Ṣé dáadáa ni mo bá yín? Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ́lá yín ò nílò ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe so that tí màá ti post any gist ẹ máa rí. Gist tèmi, ẹ̀yin ṣàgbẹ̀ pé kábíyèsí wọ́n fún Queen Naomi, wọ́n kọ́ church fún Queen Naomi. So church yìí a dẹ̀ ti sọ wípé Ọlọ́run ni wọ́n kọ́ fún, ni kábíyèsí kọ́ church fún. Torí ẹni tó bá ti ń dá sí iṣẹ́ Ọlọ́run, ọjọ́ àti sùn ni wọ́n ń tún ṣe. Màmá wa Esther Ajayi, wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. Wọ́n dẹ̀ advice Queen Naomi wípé èèyàn kì í sọ wípé òun ò fẹ́ church o, wípé kò sí ẹni tó bá ti lè gbé iṣẹ́ Ọlọ́run sílẹ̀, wípé iṣẹ́ Ọlọ́run ni wọ́n dá sí. Wọ́n dẹ̀ advice Queen Naomi pé wọn ò gbọdọ̀ sọ wípé àwọn ò fẹ́ church o, wípé torí kì í ṣe pé bóyá nǹkan ayé, ṣùgbọ́n nǹkan tí wọ́n fún wọn, nǹkan tó jẹ́ pé inú Ọlọ́run dùn sí ni. Wọ́n dẹ̀ sọ fún Queen Naomi pé kí wọ́n gbà, wípé nítorí pé nǹkan tí kábíyèsí ṣe yẹn, Ọlọ́run ni wọ́n ṣe fún, kì í ṣe ni. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà mọ bí màmá wa Esther Ajayi ṣe súnmọ́ kábíyèsí, tó jẹ́ pé àdúrà ni wọ́n fi ran kábíyèsí lọ́wọ́ ní gbogbo ìgbà. Ìgbà tí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí gan ṣẹlẹ̀, so many times ni màmá wa Esther Ajayi ló ti lọ bá wọn dá sí, tí wọ́n lọ rí. Ẹ̀yin èèyàn lé, gbogbo nǹkan tí à ń sọ ní wákàtí yìí ò ní wípé church tí kábíyèsí kọ́ fún Queen Naomi, ó jẹ́ nǹkan ìyàlẹ́nu ló jẹ́, nítorí wípé iṣẹ́ Ọlọ́run ò ní kábíyèsí gbé kalẹ̀. Iṣẹ́ Ọlọ́run ò ní kábíyèsí dá sí. And ṣé ẹ mọ̀ pé kábíyèsí wọ́n ti kọ́ altar fún Queen Naomi rí, tó jẹ́ pé Queen Naomi lọ síbẹ̀, wọ́n lọ yà sí mímọ́. But kó tó di pé Queen Naomi lọ, Queen Naomi ò kọ́kọ́ fẹ́ lọ. Wọ́n ti gbà tí bàbá wọn sọ fún wọn wípé ṣé wọ́n ń bá Ọlọ́run bínú ni. Ìgbà yẹn ni Queen Naomi lọ síbẹ̀. Queen Naomi lọ ya altar yìí sí mímọ́. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ pé àdúrà ń gbà ló ṣeun. A dúpẹ́ pé Ọlọ́run ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé Queen Naomi àti kábíyèsí. Ìrànlọ́wọ́ ìyá wa Esther Ajayi kì í ṣe kékeré. All the time ni màmá wa máa ń gbàdúrà fún wọn, wọ́n máa ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́. To the extent pé gbogbo ìgbà tí ọ̀rọ̀ àwọn olórí ṣẹlẹ̀, màmá wa Esther Ajayi náà ni kábíyèsí lọ bá, tí wọ́n lọ sọ fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ni wọ́n dẹ̀ ń gbá wọn nímọ̀ràn. Ẹ̀yin èèyàn wa, church tí kábíyèsí kọ́ yìí, nǹkan tó dáa ni kábíyèsí gbé ṣe, kì í ṣe nǹkan kékeré o. Mo dẹ̀ ṣe congratulations fún kábíyèsí àti Queen Naomi pé èyí kò ní jẹ́ àṣemọ̀. Inú Ọlọ́run gan dùn sí wọn, nítorí pé nǹkan tán ṣe, nǹkan tó lágbára ni. Ibi tí wọ́n ti ń gbàdúrà ní ilé Olúwa, ẹni tó bá ṣe èyí, nǹkan tí ó lágbára ni o. Nǹkan tí Ọlọ́run tó máa dùnnú, tó máa yọ̀ sí ẹni náà ni. Kábíyèsí, gbogbo ọ̀nà yín ó máa là o.
ní agbára Ọlọ́run. Ẹ ní rí wàhálà o, ẹ ní rí ìdààmú o. Ẹ máa pẹ́ lórí àléfà ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tí ẹ bá ti ń dáwọ́lé a máa yọrí sí rere ni àti pé Naomi náà. Ìgbà tí ẹ bá máa ṣí ṣọ́ọ̀ṣì yìí, àánú Ọlọ́run á wọnú ibẹ̀. Àdúrà ni mo wá ṣe torí pé nǹkan tí ẹ ṣe ó jọ mí lójú ó dẹ̀ dùn mí nínú. Mo dẹ̀ mọ̀ pé ìyá wa náà ti ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. Ìyàwó Easter Ajayi. Ọlọ́run á máa ran kábíyèsí lọ́wọ́ ní agbára Ọlọ́run. Gist tí mo gbọ́ nìyí tí mo ní kí n mú wá fún yín ẹ̀yin èèyàn mi. Thank you so much. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi òkè òkè lọ́la yín á máa lọ o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o ní agbára Ọlọ́run. Ẹ ṣé. Please share this video, like and subscribe. God bless you all.